mẹ́sẹ̀jì yìí fún Mr. Latin kí mẹ́sẹ̀jì yìí dé ọ̀dọ̀ yín sà. Mo mọ̀ pé ẹ̀yin ni president gbogbo àwọn òṣèré ṣùgbọ́n ẹ máa ń ya àwọn nǹkan pé Tanpan làwọn kan àwọn kan ANTP gbogbo yín náà nǹkan kan náà nìyẹn. Èmi ò bá advice ní tí ẹ bá lè gbọ́ níwọ̀nba kì í ṣe pé gbà tí àwọn èèyàn yín bá kú ń lẹ máa lẹ́ lọ síbẹ̀ ni àwọn èèyàn yín máa post RIP náà máa sọkún pé who is the next ta ló tún kàn. Gbogbo yín at least àtàwọn tẹ́ẹ̀mọ̀ àtàwọn tó popular àtàwọn tí ò popular ó yẹ kẹ́ ẹ ní nọ́mbà gbogbo wọn lọ́wọ́ kẹ́ ẹ máa bá wọn sọ̀rọ̀ láwọn òrèkóòrè. Ó yẹ kẹ́ ẹ ní àwọn nǹkan tó máa wà ní ìgbìmọ̀ yẹn nígbà tẹ́ ti rí àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ láàrin yín. Ẹ mọ̀ sọ pé torí pé ẹni yìí ò kí ṣe ọmọ ẹgbẹ́ yín ẹni yìí ò sí lára yín kódà kó máa bínú kó máa jà ẹ gbìyànjú ẹ máa ṣàwárí àwọn ọmọ yín ẹ máa try láti mọ ohun tó ń ṣe wọ́n kì í ṣe pé nígbà tí nǹkan bá wá ṣe wọ́n tán bá wọn náà ẹsẹ̀ máa tọrọ bárà kiri ìgboro. Ẹ̀yin náà lè donate àwọn owó yìí láàrin ara yín àmọ́ bí gbogbo everybody ṣe ń ṣe kódà gbogbo yín máa dá 50,000 naira àtàgbàdéwé yín ẹ máa rí nǹkan ṣe. Àwọn ìjọba tí most of people yín gan campaign fún ẹ lè ní kí wọ́n dá hospital lẹ́fẹ̀ẹ́yìn gangan fúnra yín. Ẹ̀yin náà lè donate láti ní equipment sínú hospital yẹn fúnra yín tíjọba táwọn tẹ́ ń campaign fún tẹ́ máa ń sá oòrùn káàkiri fún bóyá governor ni àbí kíní ni president ni gbogbo yín ẹ máa sọ fún wọn pé n tẹ́ fẹ́ nìkẹ́ tó lè campaign fún wọn ẹ máa demand fún wọn ní pé kan tẹ́ fẹ́ ni kì í ṣe pé gbà tẹ́ bá kú náà máa kọrin a ò fẹ́ kó lọ a ò fẹ́ kó lọ a ò mọ̀ pé a ò kọrin ìdágbére fún oníwò yìí o ìgbà yẹn lẹ́wà máa lọ ká. Mr. Latin president nìyí kì í ṣe pé gbà táwọn ọmọ yín kọ̀ọ̀kan bá wá ń yọ táwọn ọmọ ẹgbẹ́ yín bá wá ń yọ dànù gbàrẹ́ ní gbogbo yẹn ẹ̀sẹ̀ máa lọ síbẹ̀. Ǹjẹ́ ń bá wọn sọ̀rọ̀ àwọn tó gbégbà tẹ wà láyé gan ìjà ní gbogbo yín bára yín jà ìlara àti ẹ̀tanú ní gbogbo yín ṣe. Ìgbà tó bá wá kú tán ẹ wà máa kóra yé wà máa wọṣọ dúdú ẹ lẹ̀ lọ ẹgbẹ́ yín tẹ́ ń wọṣọ dúdú tí gbogbo yín lọ síbi òkú ṣé gbogbo yín náà lẹ́ ń bẹ ẹni yẹn wọ́n gbà tó wà nílé ayé ṣé gbogbo yín lẹ́ ń pè wọ́n lórí fún tán bá bẹ́ẹ̀ lómi ìṣó bẹ́ẹ̀ lómi máa lóhùn ní nọ́mbà wọn lọ́wọ́ àwọn òkì bára wọn máa kí gbogbo eléyìí gbogbo kankan náà gbogbo yín kí ni tẹ́ ẹ̀ ṣe. Ẹ ronú náà gbogbo bí àwọn ọmọ yín ṣe ń fi ẹ̀mí ṣòfò yìí ò tọ́ ẹ dìde ẹ máa wá nọ́mbà àwọn gbogbo wọn pátá bóyá ẹ máa yànyàn ni bóyá èèyàn 3-4 lẹ máa yàn bóyá àwọn kan náà máa yàn ní pòṣíṣàn yẹn gbogbo wọn pátá ní gbogbo ilẹ̀ Yorùbá yẹn pátápátá. Ẹ máa ní nọ́mbà gbogbo àwọn òṣèré tó wà ńbẹ̀ tó jẹ́ àwọn tí ayé mọ̀ tí ojú mọ̀ àtàwọn tí ojú ò tí mọ̀ tí ẹ mọ̀ tí wọ́n ń kọ́ṣẹ́ ẹ make sure pé ní nọ́mbà gbogbo wọn lọ́wọ́. Bóyá ẹ máa sanwó dátà tó yẹ pé wọ́n máa fi bá wọn sọ̀rọ̀ lóòrèkóòrè àwọn tẹ́ bá ti rí pé ẹ̀rí ó tọ́jọ́ mẹ́ta ẹ pè wọ́n lórí fò àwọn tó wà nílùú òyìnbó gan ẹ make sure pé ẹ ń chat pẹ̀lú wọn ní òrèkóòrè so that ẹ lè máa communicate tí nǹkan bá tiẹ̀ ṣẹlẹ̀ sí wọn káwọn náà dẹ̀ máa open up fún yín kán mọ́ dẹ̀ jẹ́ àwọn tó jẹ́ pé wọ́n jẹ́ gbé ìsọ àwọn tó bá ti sọ̀ sírí fún wọn wọ́n máa tú káàkiri ẹjọ́ ẹ sọ ẹ.